Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Ṣé rí àwọn fídíò yìí a máa play ẹ̀ fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ̀rìn pé tá ò bá rí àwọn òkú ní sọ. Ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká fi wò wọ́n, ká wò ó, ká fi ara balẹ̀ wo gbogbo ẹ̀ láti ìbẹ̀rẹ̀ dé òpin. Gumi ti wọ́n nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Eléyìí pọ̀ ó pọ̀ gan ni, ó pọ̀ fún wàrísì. Gumi ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ò lẹ́tọ̀ọ́ láti máa wọnú gbó táwọn báńdíìtì. Ó ló máa dógun sílẹ̀. Ọmọ Yorùbá bí a kẹ́ máa múra ogun. But mo máa send fídíò kan síta. Mo jí láàárọ̀ pé kí n ṣe show ní ẹnìkan mi mẹ́tọ́ send ẹ̀ sí mi, but mo bá nínú gallery mi. Ó yà kí wọ́n send ẹ̀ sí mi ní WhatsApp because phone tí mo fi ń ṣe WhatsApp mi ó ti wá lọ síbi tí fọ́tò mi wà. Màá send fídíòs yẹn sí èèyàn péréte lórí ètò yìí. Gbogbo ẹni tí bá wá send fídíòs yẹn sí, mo fọlọ́wọ́n bá bẹ̀ yín, mo falálẹ̀ Yorùbá bẹ̀ yín. Ẹ bá wa send ẹ̀ síta káàkiri káwọn èèyàn lè rí. Kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n sì dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ kí wọ́n lè rí fídíò yìí. Kí gbogbo àwọn olórí ilẹ̀ Yorùbá, àwọn jagunjagun tán láwọn lóògùn, àwọn lóògùn, àwọn lè jagun, kódà tó bá máa là àwọn lóògùn, kó lè kárí gbogbo wọn. Fídíò tí máa send sí èèyàn péréte lórí ètò yìí, àwọn tó bá ní phone number mi lọ́wọ́ tí máa send sí wọn. Mi fẹ́ kẹ́ keep video yẹn to yourself. Please keep sharing that video. Kẹ́ wá wo bí wọ́n ṣe ń ṣe àwọn obìnrin wa tí wọ́n jí gbé. Kẹ́ wá wo bí wọ́n ṣe ń ṣe àwọn obìnrin wa tí wọ́n jí gbé tí wọ́n tún ṣe fídíò síta. Gumi wá ń sọ̀rọ̀ nísìn pé Sunday Ìgbòho bó ṣe mú àwọn ajínigbé ó ló lè dá ogun sílẹ̀. Ajínigbé tìlúbo ni Sunday Ìgbòho mú. Ṣé ajínigbé Katsina ni àbí ti Bauchi? Ṣé ajínigbé Kánò ni àbí ti Kaduna? Ṣé Tadamawa ni àbí ti Yola? Ṣé ajínigbé Niger ló lọ ń lékò nínú igbó ni àbí ajínigbé níbo nílẹ̀ Haúsá? Wọ́n ní má dó mi, má dorogún mi, abẹ́ èèyàn lèèyàn máa fọwọ́ mú. Kí báńdíìtì má wà ní ilẹ̀ Yorùbá kó má wà nílẹ̀ Haúsá, ibì kan lèèyàn máa fọwọ́ mú. Ajá òkín oròkó sójúlé méjì. Ṣé àwọn ọmọ Ìró ẹkùn àti Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó lìdí wọn ṣé wọ́n ṣọ́ ojúlé méjì ni? Ṣebí ilẹ̀ Yorùbá nìkan ti ní kájínigbé kúrò. Inú igbó wa nìkan sọ pé kò sí ìwà fún ìwà bàjẹ́. Wọ́n ní kò sáyè fún ìwà bàjẹ́ nínú igbó wa. Ṣé ilẹ̀ Haúsá la lọ ni? Ṣé àgbànà ilẹ̀ Haúsá kọjá ni? Gumi ní bí Sunday Ìgbòho ṣe ń lé àwọn ajínigbé kù nínú igbó wa, ó ló máa dá ogun sílẹ̀. Ní agbára Ọlọ́run ọba, Gumi ò lè sọ̀rọ̀ nípa àwọn ọmọ wa tí wọ́n kó ní ẹ̀sí ẹ̀lẹ̀, àwọn ọmọ iléèwé tí wọ́n kó ní ẹ̀sí ẹ̀lẹ̀, oríire local government, àwọn tí wọ́n ti ń kó káàkiri ní gbogbo ilẹ̀ wa. Gumi ò rí kankan sọ sí. Gumi lè lẹ́nu pé ká má kọ̀ǹbù igbó wa láì ṣe gbọ́ àwọn ọmọ Fúlàní tá a lọ ilẹ̀ Haúsá, tá a lọ ilẹ̀ Ìgbò. Sunday Ìgbòho kọjá ilẹ̀ Yorùbá tó ń kọ̀ǹbù. Fídíò ọmọbìnrin yẹn torí àwọn tí ò bá ní kàn tí mi nílé send fídíò yẹn because mi nílé send it everybody. Gbogbo ẹni tí bá ti ń send ẹ̀ sí nínú ètò yìí ẹ bá mi send ẹ̀ káàkiri. Irú obìnrin tí wọ́n jí gbé
tí mo ní mo fẹ́ send video ẹ̀ out to you. Nursing mother ni, ó ń tọ́ ọmọ lọ́wọ́, bóyá ọmọ yẹn ju bí ọmọ oṣù márùn-ún sóṣù mẹ́fà náà kò tí ì lè rákò dáadáa, ó fẹ́ tà láti rákò, wọ́n jí wọnú gbé, wọ́n dẹ̀ ń do. Mo lè wà arrogant lórí show tí mo ń ṣe, please ẹjọ́ ẹ̀kan gbà tẹ́ bá yẹ ṣe show ilé ni ẹ gbà. Wọ́n dẹ̀ do obìnrin títí débi pé obìnrin yẹn ti weak sí ara, wọ́n ṣe ń fi okódo náà tọ́ ọ̀bọ̀ nídìí. A nursing mother wọ́n ń fún ọyàn ẹ̀ báyìí bí ìgbà tí Fúlàní bá ń fún ọmú màálù tó fẹ́ yọ wàrà ní ọmú ọyàn màálù. A nursing mother. And now come and see the connection of ìyá àtọmọ. Ọmọ tí mo pè lọ́mọ oṣù 5 sí 6 yẹn kò tí ì lè rákò dáadáa, ó ṣà ń rákò, ẹni tó wà lórí ìyẹ́ ẹ̀ ó ń fọwọ́ gba, ọmọ yẹn lè ju 6 months lọ. Bí ọmọ yẹn tó bá dàgbà, tó bá rí fídíò yẹn, gbogbo èèyàn olóṣèlú yìí ẹ ti máa dàgbà nígbà yẹn, èyí tó bá ti kú ní yín tó bá ṣì wà, kò ní sí agbára tó nǹkan lára yín mọ́. Irú àwọn ọmọ yẹn ló máa padà lọ lead gang pé kán wá pa yín. Èyí tó bá ti kú nínú yín, àwọn ọmọ tẹ́ ẹ bá fi sílẹ̀, irú ọmọ yẹn ló máa dàgbà ló máa ní gbogbo nǹkan tẹ́ ẹ ní òun fẹ́ parun, òun fẹ́ rí nǹkan tó belong sí yín mọ́. You know why? Because ó máa ní ìgbàgbọ́ pé èyí tẹ́ ẹ jẹ́ olóṣèlú lẹ fi irú ìyà yẹn jẹ ìyá òun. Ẹni tó ń fún ọmọ lọ́yàn lọ́wọ́, ọmọ àrùn mọ́lẹ̀, ó kọ́kọ́ ń gbápá, àtúnyà kò sí ẹ̀ lè gbápá mọ́, ó ṣáà struggle, ó ń rẹ́rìn sí, ló ń rẹ́rìn. Wọ́n ṣe ń fokódo náà tọwọ́ bọ̀ nídìí. Irú ọmọ yìí ló máa dàgbà, ó máa ask for revenge ṣáá ni, because there's one connection láàrin ìyá sí ọmọ tó máa ń ní agbára gan, tó máa ń ní agbára gidi gan. Irú obìnrin yẹn àti àwọn tí wọ́n ti ṣe léṣe bẹ́ẹ̀, èyí tó bá máa kú, ìrònú ló wọn padà pa tó bá kú tán. Isda kó kú sọ́hùn sí wọn lọ́wọ́ kan dopa, àbí tó bá délé kí ìrònú padà pa. Èyí tí ò bá wá kú ní ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá, ṣé wèrè ò ní pọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ obìnrin? If we don't stand up now, tí Gumi ti láyà pé Sunday Igboho máa dá ogun sílẹ̀, ogun lè ṣẹlẹ̀ o at any time, because ó ti ń ní Gumi lára wípé wọ́n ń pa yín nílẹ̀ Yorùbá. Ọmọ yín kan wá dìde olóhùn Sunday Igboho, kí ló gbé mì? Lóòótọ́ ni gbogbo wa sọ pé ọmọ kan yàtọ̀ sọ́mọ àlè, wípé ọmọ yín kan wá dìde o olóhùn Sunday Igboho tí wọ́n dẹ̀ ń pa yín nílẹ̀ Yorùbá, ó wá lóun fẹ́ gbèjà yín. Ó ní kí ni Sunday Igboho ní kí ló gbé mì? Tí wọn ò lè máa pa yín kí ẹ̀yin Yorùbá kẹ́káwọ́ lẹ́rán. Ó ní Tinubu must warn Sunday Igboho for arresting bandits, àwọn terrorists tí wọ́n ń pè ní bandits. Ó ló máa trigger ethnic war. Ẹ jẹ́ lọ múra, because Tinubu ò ní culture Sunday Igboho. Anybody tó bá pè rẹ̀ lọ́mọ Yorùbá, anybody tó bá pè rẹ̀ lọ́mọ Yorùbá níbi tá a bá dé yìí tó bá against Sunday Igboho àbí nǹkan tí wọ́n ń ṣe ní ìrù ẹkùn yẹn, lọ́dọ̀ kọ́ ni kẹ́ ẹ wá sórí íńtánẹ́ẹ̀tì kẹ́ ẹ sọ̀rọ̀. Tẹ́ bá ti ń wo fídíò ẹ̀ báyìí, tó bá yẹ pé obìnrin ni ẹ́, tí fídíò tí mo fẹ́ send sí ẹ bá di ọwọ́ ẹ̀, máa gbé picture ẹni yẹn sórí picture obìnrin yẹn, kó máa wá gbogbo èèpo tó bá wá jẹ́ obìnrin, gbogbo tó jẹ́ àṣẹ ní ara ẹ̀ kó máa fi wọn onítọ̀hún lépè,
kò bá sọ pé òun àfáà o èmi máa bẹ̀rẹ̀ tèmi látẹ̀ní anybody tó bá ti bọ́ta against pé nǹkan táwọn Sunday Igboho ń ṣe yẹn kò dáa màá ti bá ti rí picture ẹ̀ báyìí gbàgbé ń pa ẹ o either mo post ẹ o either mo fẹ́ ní information mo fẹ́ lẹ́sẹ̀ online àbí mi fẹ́ lẹ́sẹ̀ online o gbogbo tó ń jẹ́ àṣẹ lára obìnrin màá kọ́kọ́ fi wọ̀n màá bọ́ sí òwò màá kọ́kọ́ fi wọ̀n ẹ ní èpè màá wọ̀n ẹ ní èpè gidi èpè torí gbogbo ọ̀nà gàmú sọ̀rọ̀ ni ọ̀fẹ́ ṣe rí ibú ni àwọn minority èpè nìyẹn o àwọn seniority gbáǹkọ́ gbé èpè wà màá wọ̀n ẹ ní èpè gidi torí obìnrin tí mo fẹ́ send fídíò ẹ̀ síta yìí I will send it out mo ríra mi ní position náà mo rí gbogbo obìnrin ilẹ̀ Yorùbá ní position náà tí ọmọ àjọpọ̀lọ́ kó jẹ́ èyí tó lẹ́yìn àmbẹ̀lẹ̀ tàṣí Yorùbá ò kì í jẹ irú àwa kan àlè jọpọ̀lọ́ tí ọmọ àjọpọ̀lọ́ kéèyàn jọpọ̀lọ́ tó lẹ́yìn èmi ò lè jọpọ̀lọ́ ibo ni mo jẹ ẹran ògúnfẹdé tó yẹ pápọ̀lọ́ ló fẹ́ kù this could be anybody's sister anybody's daughter anybody's aunt anybody's mother a nurse ìyá tó ń fọmọ lẹ́yìn lọ́wọ́ ló wá ń fún ọmọ ẹ̀bẹ̀ ni pé wọ́n ń fún màálù lọ́rùn ní ìrùnkù nọ́mbà nígbàkúgbà she's weak already she cannot even do anything again àti rí fídíò tí wọ́n ti bá àwọn èèyàn wá sùn dáadáa pé Akiyesi send ẹ̀ síta but me seeing that baby of about 6 months old mo fẹ́ sunkún omi ò jáde lójú mi mo fẹ́ sun ẹkún bí ṣe ń wo ọmọ yẹn tọmọ yẹn ń rákòrò nínú igbó tí wọ́n wá ń dùn gbogbo anybody ni mo sọ mo fẹ́ sọ̀rọ̀ tó bá sọ pé o wà ń bì kan o látọ̀lá kan tó fẹ́ tọ́lá tí o tọ́lá lórí àwọn Fúlàní lórí tí mò ń sọ yìí gbogbo tó bá gbélé ayé ṣe wọ́n parẹ́ lójú ẹ̀kú tó di kókó láyé àṣẹ àwọn orúmọlẹ̀ tí mo fi sọ̀rọ̀ láàárọ̀ yìí kò sí inú bí mi mo ń ṣépè fún yan ọbẹ̀ tí máa ń wọ ẹ lépè ọ̀gbẹ́ni má yiri ẹ̀ wo má yẹ̀ wò rárá kò sẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ wẹ́ o. You guys will come on internet ẹ máa display oríṣiríṣi ẹ lọ́fẹ̀ẹ́ ẹ légbé ẹ láfọ̀rọ̀. Nigeria don't care about Yoruba people. Nigeria ò kíà nípa wa. Àwọn tíṣà àtàwọn ọmọ school wà nínú igbó tí wọ́n kọ́ ní ẹ̀wọ̀n Ọ̀yọ́ ní èsì ẹ̀lẹ̀ Gumi ò sọ anything níbẹ̀. Àwọn tí wọ́n ti kọ́ láti February ní Kwara State àwọn 176 up to date wọn ò tí fi wọ́n lẹ̀ o. Gumi ò sọ anything nípa ẹ̀. Àwọn Fúlàní péréte tí olóyè Sunday Igboho ṣàwá mú tó kó wọn fọ́lọ́pàá ní Gumi wá bọ́ta wípé máa di ogun pógun máa ṣẹlẹ̀. Wọ́n láwọn apààyàn o. Iṣẹ́ àwọn Fúlàní tí mo play fún yín jọ wò. Wọ́n láwọn apààyàn o. Wọ́n láwọn apàṣẹ́gbè sí yín lára. Wọ́n láwọn apẹ̀ láti Mali. Àwọn apẹ̀ láti Senegal. Àwọn tí Niger. Àwọn tí Burkina Faso. Wọ́n ní everywhere in the western world. Àwọn aṣí wọn wọlé. Wọ́n láwọn apààyàn o. Mo ti play fídíò yẹn lórí ètò Yorùbáwùyí. Wọ́n láwọn apàṣẹ́gbè sí yín lára o. Wọ́n lè jẹ ẹ̀jẹ̀ ṣẹ́gẹ̀ bá àdáyà ìyà. Wọ́n ní màálù tó kẹ́yìn sí Fúlàní. Wọ́n ní kò ní jìyà tó ní. Gbogbo ẹ̀tẹ̀ wá jẹ́ àgbàlẹ̀ Yorùbá. Ẹ wá fọwọ́ lẹ́rùn ẹ̀ wò. Ó yẹ máa organize program kan. Irú Gumi yẹn ká wá nọ́mbà ẹ̀ kí irú wa ká máa pé àpèpa ká máa gbèjà ìṣèpè. Torí ẹ má jẹ́ ká túnra wa Ọlọ́run ọba àánú. Ẹ̀rù tó tún gbà mí ni pé Sunday Igboho tó ń jà nísìnyí fitafita ibi tí yóò bá òun ọpọlọdé tá à ń ṣera wa. Ọlọ́run má jẹ́ kó gbàjọba Tinubu níbo ni Sunday Igboho fẹ́ sá lọ. Wọ́n gbọ́ yín máa rùn. Tó bá gbàjọba Tinubu lè ní iṣẹ́ mọ̀ pé pírọ́blẹ́mù ti wà fún Sunday Igboho fúnra rẹ̀.
745. àgbọ̀ yín mọ́ o. ṣe rí gbogbo wa sọ pé tó bá gbàjọba lẹ́nu àgbọ̀ yín máa èmi kọ́ ni mo drop yín o. bó ni Sunday Igboho máa sá lọ Sunday Igboho lè sá lọ sí Germany. ṣùgbọ́n gbogbo Yorùbá pátápátá tó bá wà ní àgọ́dù a gbọ́dọ̀ lọ lé mọ́. àwọn tó bá wà nílé wọ́n máa mọ́nà Badagry. a ò ní rí jù báyìí lọ ní òní ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀.